Keisio owemo ó de keisio wí pé wí ṣe àdájú Ọlọ́run fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí lórí ọ̀rọ̀ òpè rẹ̀ ohunkóhun kan bá ṣe báà ní pátì kò tẹ́tí sún kẹ̀mí mímọ́ kó yá wí sí ọ lónìí òpè Ọlọ́run bíbélì ti wí bá nínú ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 4 sọ nìkan mọ̀ọ́mọ̀ mú fúnra rẹ̀ wá òpò ọlá ní kó wá ẹ má yà àfi ọ nìkan Ọlọ́run bá pè kọ́ Ọlọ́run ṣe é pé ni nígbà kí Ọlọ́run ké sí àwọn ìránṣẹ́ rẹ̀ hàn nínú bíbélì ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbẹ hàn fẹ́ gbà wí Ọlọ́run ní ké sí hàn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbà múrìn hàn jẹ́ ọ̀nì mímọ́ hàn kún fún ìrẹ̀lẹ̀ hàn gbéra rẹ̀ ga rò ju bọ́n ti mọ́ lọ olùmújàbí pé lùgbàmúrìn kan Ọlọ́run báyìí ti yá ké sí hàn a ṣì hàn ní kàyéfì wéè nílò àti abèrò nínú ọgbọ̀n ya dárúkọ ọba rúra kan Ọlọ́run pè ọba ti rà kàwé náà nínú bíbélì wọn náà rẹ̀ àmọ̀ wí lọ́ọ̀ẹ́tọ́ ó dàbẹ̀ ni pé Ọlọ́run ké sí mi ọ̀yàn lórí méjì o kọ́ Ọlọ́run tí ké sí ohun kó ṣe pàtàkì kó jẹ́ ohun bí òpinlẹ̀ òun náà ni pé kó kọ́kọ́ dà tún bí kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kó rìn nínú ìlànà rẹ̀ kó mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nì kòkò kú fún ìgbàlà rẹ ó bá ti dà tún bí bá ní kó tọ́ lẹ́yìn kó kọ́ ẹ̀kọ́ lábẹ́rẹ̀ wà á ṣàwárí pé lùgbàmúrìn akàndédé kọ sí ọ akọ̀yà ṣe nǹkan lóòótọ́ wọ́n yóò jọ́ lò rẹ̀lẹ̀ mo fẹ́ rán ọ létí pé lùgbà kan Ọlọ́run kọ́kọ́ pé Mósè èsì kan nìyàn ti yà kẹ́ alálébù tẹ̀rẹ̀ àbí bí kò kù sí ṣùgbọ́n kọ́lọ́n bá fẹ́ dó lórí ọ̀rọ̀ àlébù àbí bí kà kù sí ni àjẹ́ wípé ẹ̀sọ́ nìkan kan ká rí lò ní kété àgbálá ayé bóyá kò wò mí bá bí èmi gẹ́gẹ́ bí ọ̀nìkan wé tì mí tóbi jù wé rí gòdògbò kọ́lọ́n bá fẹ́ torí bá kẹ́ ẹ mọ̀ yàn mí olùmúrì ṣe lójú ẹ rí gòdògbò ṣùgbọ́n ẹ ṣe bá nìkan lọ́run ti ṣeun rẹ̀ inú ọkàn lọ́lọ́run yìí ó bá ti ó kò wá ti rí pé òfẹ́ òun ọjẹ́ ológun ajakun mú òpè ní amúsínú ayé rẹ̀ yé mi bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Mósè wàá rántí ìgbà kan lọ́run ké sí kọrìyà hàn sí kedere kọrìyàjà láǹfààní àti sọ̀rọ̀ ọkọ̀kọ́ ẹrúṣẹ́ ìyanu ọdún náà kìí jó kò gbẹ́ irun kọrìyà bè lọ́lọ́ èmi wà ẹwọ rán lóṣẹ́ kémi yà ṣàyà sí Fáráò èmi kò jẹ́ pé akólòlò ní mẹ́ẹ̀yà akólòlò ní Mósè ṣùgbọ́n Ọlọ́run padà pé jẹ́ mi rántí ọ̀ràn létí ti Jeremáyà ìgbà kan Ọlọ́run pé kọ gbóṣẹ́ nílé lọ àbá iṣẹ́ ṣàṣìṣe kéèyí ìtorí kẹ́ ọmọ kékeré ọ̀rà ọ̀nà ẹ̀yà ń lẹ́rùn ọ̀rọ̀ bí ọmọdé nù ẹ̀yà ń la ìyá akẹ́bọ jẹ́ Ọlọ́run ké mo bèrò ké mo wí ọmọdé nù ẹ̀yà Ọlọ́run wí wọn àràn lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀hàn bíi Pétérù ẹ̀hàn bíi Áńdérù ọ̀pọ̀lọpọ̀ rán ó ṣe ẹja náà pa síbẹ̀síbẹ̀ hàn kàwé o Ọlọ́run pàpà lò wọ́n ṣé Gídíónì la fẹ́ sọ nípa rẹ̀ ni gbàkọ́ ọmọ Ísírẹ́lì hàn kàn wọnú wàhálà ajá kò wọ́kùnrin ni ọ̀wá rí lọ́ọ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ọtúlélúlẹ̀ àbá rẹ̀ torí ọmọ àlè ni ọmọ àlè ọmọ àlè àṣẹ̀yìnwá àṣẹ̀bọ̀ ọ̀nìkan pè lọ́mọ àlè òní ìpadà yáṣe olórí o ọ̀rẹ́ ìwí kó wá ti bọ́ yọ̀ bá ń jagun báà ní kó borí ọ̀tá ran Ọlọ́run dẹ̀ ràn án lọ́nà nínú àkọsílẹ̀ inú onídàájọ́ wí Gídíónì ọlọ́run arákè Ọlọ́run yàn mẹ́ẹ̀mọ́ orúkọ kan yóò wá pè ọ́ lónìí o bóyá àwọn náà ti wà rẹ títí wo ṣe lè yí rẹ lóyún rẹ wé ìsúlílẹ̀ àbá rẹ lógbẹ̀ oríṣiríṣi ohun lè yọ àṣẹlẹ̀ láyìíká rẹ mọ̀ gbà wọn rìn lọ láti dí ọ lọ ṣe Pọ́ọ̀lù àpọ́stélì ló fẹ́ sọ ni àbá kan jẹ́ pé ẹ̀hànnà ọ̀daràn la yóò pé òun rán lé káṣọ ẹmúníkà ẹ̀kan mú ọkọ̀ wórí Stefanu ká pa ìrànràn sí Ọlọ́run ọ̀rọ̀ ọṣẹ́ obì olí ti ṣe é lọ nígbà kan Ọlọ́run kọ sí pẹ̀lú kó ti jẹ́ ẹ̀hànnà oníjàgídíjàgan ètò ọ̀gìtó Ọlọ́run pàpà gbà á là ó dẹ̀ lò ó ṣé Dáfídì inú asọ ni ọ̀nì kìráyè kà sí òun gan rora rẹ̀ rògbò ní ẹ̀gbọ́n rẹ̀ kan láyà fẹ̀fẹ̀ kan lẹ́gẹ̀ ọtí tora aranjọ síwájú Sámúẹ́lì wòlíì wí kọ́ bá ti wọ́n bá ní lọ́ra ran lọ́lọ́run ti amú kan ṣùgbọ́n ọ̀nì kan kà sí bóyá àwọn náà wé olú nínú agboolé rẹ wẹ́ẹ̀ sọ ní kà ó sí bóyá àbígbèyìn lọ́kàn ẹ̀yà àwíkọ́ lọ́n bá ké sọ ni wí àkọ́bí aláàkọ́kọ́ ké sí ẹ̀ ṣe bá àkọ́lọ́run ti toṣẹ́ rẹ̀ Dáfídì ní darandaran kékeré la kàn pé òun ni jẹ́ kankan yóò wé
kankan kama bíi pé ẹ̀sọ́ ni múrin lulẹ̀ ẹ̀sọ́ ni kankan lulẹ̀ ọjà kò mú délé òní ṣọ́kòrán ẹ̀gbọ́n rẹ̀ ń lọ sójú ogun síbẹ̀síbẹ̀ David ń lọ Ọlọ́run yàn ọ́ òní ìdẹ̀yà borí bẹ́ẹ̀ náà ni lónìí mẹ́ẹ̀ morú kò kọ́ yóò bóyá àti ta ọ́nù àbí bóyá wèé ṣe ó lọ́ọ̀rẹ́ wí òtòṣì lọ́ọ̀yà àbí bóyá wọ ní àrìtó bóyá àìṣedédé kan lágọ̀ọ́ ra rẹ àbí bóyá wọ́n ò wíwẹ̀ kàwé àbí bóyá ọmọ iṣẹ́ lọ́ọ̀yà àbí ajigbèsè ẹ̀sán lọ́rin kan Ọlọ́run yóò ké sí o wọ́n kó tẹ́ rántí bá ní iraki ẹ̀kọ́ tẹ̀lé Dáfídì inú igbó olùgbà kó yí gbó pàkẹ́ hàn yẹn ọ̀tá rẹ̀ kan lé kó lórí ìtẹ́ ajigbèsè kété wọn ní kórajọ síbẹ̀síbẹ̀ Ọlọ́run lò wọ́n papọ̀ kété ó ṣẹ́ yòówù kó a ṣe bóyá irun lòye dì ní ṣiṣẹ́ kò í ṣe kọ́ Ọlọ́run yóò pè ọ́ àtọkùnrin àtọbìnrin kó bá ti gbọ́ pé Ọlọ́run bá ní n kò á ṣe òwò fúnra rẹ̀ wàyà gbàdúrà kó bá lè gbàdúrà ní kọkàn rẹ àbí rákẹ́ lẹ́gbẹ̀ẹ́ bá wí sí ọ wíwà mọ́ kò í ṣe òwò ní ṣírù rẹ lọ́lọ́run ké sí yẹmi rán létí o yà káwé Hébérù ní orí 5 ẹsẹ̀ 4 sọ ní fa ọlá ní sọ̀dọ̀ ọ̀ra rẹ̀ àyàfi ọ ní kọ́ Ọlọ́run bá ti yàn òjò lórúkọ mi ọmọ àbálábí tán kọ́ Ọlọ́run bá ti pè ọ́ mọ́ èyìn o wé alẹ́ àràn ọ́ lọ ire o.